ìyá ṣe pàtàkì ó ṣe kókó ìyá ni wúrọ̀ ọmọ ọ̀rọ̀ ìyá níye lórí púpọ̀ púpọ̀. Ẹ jẹ́ n dúpẹ́ lọ́wọ́ ìyá mi tó bí mi lọ́mọ torí pé kò sẹ́yìn mi dànù kò rọ mi pa ní kékeré. Tí mo bá bì tàbí ṣègbọ̀nsẹ̀ ní kékeré ṣe bí lára ìyá mi ni kọ́mọ tó wéyàn ọ̀rọ̀ àwàdà kọ́ kọ́mọ tó tójú bọ́ iye ọmọ ti ṣe wàhálà. Akíkàbọ̀ sórí àkọ́tún ètò obìnrin ìyá rere lórí ìkànnì SMY TV lórí ẹ̀rọ ayélujára. Ṣẹ́gun Mákindé lórúkọ mi, ọmọ ẹlẹ́ẹ̀sìn rèé, ọmọ akékaka kọ́lọ́rọ̀ gbọ́ tọ́rọ̀ bá gbọ́ kí ni wọ́n pa bọ́ lọ́rọ̀ ó ṣe gan. ìran ẹlẹ́ẹ̀sìn ní fún òròlú ni wọ́n ń kì ní dìsà òṣèré onílẹ̀ obì ọláṣíwọ́ máa gbọ́dọ̀ poro onímọ̀ye torí ọ̀dọ̀ àwọn ọ̀ràn ìdìsà náà la wà lórí ètò tòní. Àlejò wa lórí ètò tòní abiyamọre ni wọ́n tí wọ́n ti balẹ̀ tí wọ́n lápá re torí pé lẹ́yìn Ọlọ́run àwọn ìyá wa náà tó ní mọ̀rímọ̀rí tí mọ̀rí ọmọ torí kí o tó ṣiṣẹ́ olùkọ́ kó tó fẹ̀yìntì mọ̀rímọ̀rí ni wọ́n ti mọ̀rí ọmọ. Àlejò wa wọ́n ti ṣiṣẹ́ fẹ̀yìntì gẹ́gẹ́ bí olùkọ́. Màmá Olúyẹmísí Rachel aya Adéyẹmí, ẹ káàbọ̀ sórí ètò obìnrin ìyá rere. Mo kí yín o gbogbo ẹ̀yin aráalé, a kú bójú ọjọ́ ṣe rí, a máa ju wa ṣe pàápàá jùlọ ẹ̀yin obìnrin ẹlẹgbẹ́ mi. Ọlọ́run á fi wá ti àwọn ọkọ wa pẹ́pẹ́pẹ́, a ó sì jèrè àwọn ọmọ wa. Àmín. Ìyá wa kọ́rọ̀ tó dayọ̀ Yorùbá bọ̀ wọ́n ní ojú ti rí. Bàbá sọ̀rọ̀ nípa Olúyẹmísí Rachel Adéyẹmí yóò ti láwọn àgbésẹ̀ tí ẹ ti gbé táwọn òbí ti gbé lórí yín tẹ̀yìn gan ti gbé kó tó di pé ẹ di ẹni tí orúkọ rẹ̀ ò lè parẹ́ láyé kò sì ní parẹ́. Ọdún wo la bí yín? Agboolé wo la bí sí? Ìlú wo ni? Sínú ìdílé wo? Ẹ ṣeun olóòtú. A bí mi sí ìlú Ìbàdàn, ṣùgbọ́n mo jẹ́ ọmọ bíbí ìlú Ìbòkun ní ìpínlẹ̀ Òbòkun, ìjọba ìbílẹ̀ Òbòkun local government. Nípínlẹ̀ Ọ̀ṣun wa. Nípínlẹ̀ Ọ̀ṣun wa níbí. Gbogbo kékeré mi títí tí mo fi jáde iléèwé girama Ìbàdàn ni mo ti lò. Mo lọ sí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ 7-day Adventist ní Òkè Bọ́là nìbàdàn. Mo ti bẹ̀ ayé ìgbà yẹn a máa ń gba fọ́ọ̀mù káàkiri ni. Mo lọ sí iléèwé girama ní Methodist Grammar School Ọ̀tàn Ilé, èyí tó ń pè ní Community High School lónìí. Láti ibẹ̀ mo ta kọ́ṣọ́ ó di Divisional Teachers College ní Ìjẹ̀bú-Jẹ̀ṣà. Láti ibẹ̀ mo tún ta kọ́ṣọ́ ó di College of Education ní Ìlá Ọ̀ràngún, níbi tí mo ti kọ́ nípa iṣẹ́ olùkọ́ àti bí a ṣe ń kọ́ ọmọ ní èdè òyìnbó. Mo tún lọ fi ìmọ̀ kún mọ̀ ní Delta State University. Lẹ́yìn èyí gbogbo eléyìí tí mò ń sọ yìí náà, bí mo ṣe ń kàwé ni mò ń bá iṣẹ́ mi lọ. Lẹ́yìn tí mo ti parí ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ nípa iṣẹ́ olùkọ́ ni mo ti gba iṣẹ́ ní 1983. So lẹ́yìn láti 1983 yẹn mo wà ní ẹnu iṣẹ́ bí mo ṣe ń fi ìmọ̀ kún ìmọ̀. Nígbà tó di year 2012 mo fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ìjọba. Àmọ́ ní gbogbo àkókò tí mò ń ṣe iṣẹ́ ìjọba, mò ń fi òwò kún láti ṣe ìrànlọ́wọ́ fún ilé mi. Wọ́n ní tápápá kún ìtàn yóò dùn ha. Bẹ́ẹ̀ ni. So ilé òwò lẹ fi kún. Kò sí òwò tí mi ò kì í ṣe, òwò tó bá ti máa mú owó wá. Torí wípé àtìgbà tí mo ti wà ní primary school ni mo ti máa ń ṣòwò. Màá ra àgbọn, màá dín coconut, màá gbé lọ sí school. A gbọ́dọ̀ tà á ní àsìkò iléèwé. Tá a bá ti jáde school, àwọn tó mọ̀ pé mò ń tà á, wọ́n á ti dúró dè mí sẹ́nu gate, màá tà fún wọn. So ó jẹ́ kí kátàkárà kó rọ̀ mí lọ́rùn. Bí owó bá ṣe pọ̀ lọ́wọ́ tó
ni mo ṣe máa ń ṣe òwò mi. Òwò tí mo bá tán fi lé mi lọ́wọ́, òwò oúnjẹ àti aṣọ títà. Oúnjẹ ni màmá yín ń tà. Bẹ́ẹ̀ ni màmá tí mo gbé ọ̀dọ̀ wọn ẹ̀gbọ́n bàbá mi. So oúnjẹ àti aṣọ òun ni òwò tó fi lé mi lọ́wọ́. Ẹ̀sùn ọ̀kan nípa màmá yín. Bàbá mi àti màmá mi wọn ò ní àǹfààní láti bára wọn gbé ní àkókò tèmi gbọ́njú tí mò ń dàgbà. Ọ̀dọ̀ ẹ̀gbọ́n bàbá mi ni mo gbé, ṣùgbọ́n eléyìí ò túmọ̀ sí wípé bóyá wọn bìkítà nípa wa, torí ìyá mi ló rán mi ní secondary school. So mo mọ rírì ìyá mi, mo dẹ̀ mọ rírì ti bàbá mi náà, torí bí a bá wò mí báyìí mo fi dúdú jọ màmá, àmọ́ àwòrán mi bí mo ṣe jókòó ìtì bàbá mi ni. So kò sí ìtò ṣe é ta dànù nínú àwọn méjèèjì. Ẹ máa bọ̀rọ̀ okòwò tẹ̀ ṣe. So gẹ́gẹ́ bí mo ṣe sọ, ìgbà tí mo gba iṣẹ́ sí secondary school, mo bẹ̀rẹ̀ sí ní ta aṣọ àti bàtà. Àmọ́ gbà tí mo wá lọ fi ìmọ̀ kún ìmọ̀, gbogbo owó tí mo fi ń ṣòwò lápapọ̀ mọ́ tí ọkọ mi tá a ṣáṣe gbogbo ẹ̀, kò sí owó òwò mọ́ nígbà tí mo fi máa parí yunifásitì. So ìgbà tí mo dé láti ibi tí mo ti lọ kẹ́kọ̀ọ́ yunifásitì, mo wá wò pé ṣé màá wá jókòó ni, ọ̀tọ̀ ni kò sówó tá a tó fi máa ṣòwò mọ́. Mo bá ra ọ̀rá omi, màá dì í, àwọn ọmọ á gbé lọ, wọ́n á lọ sáré bá mi tà á. Mo ra fúláwà, màá dín chinchin, màá ṣe puff-puff, màá ṣe ice cream, títí mo tó bẹ̀rẹ̀ sí ní rí owó kójọ láti bẹ̀rẹ̀ òwò míì. So ìgbà tí mo tún máa bẹ̀rẹ̀ òwò míì, adìyẹ, mo wò pé adìyẹ díẹ̀díẹ̀ ni mo máa bọ́ wọn, kì í ṣe wì lẹ́ẹ̀kan náà. So ó rọrùn fún mi. Mo bẹ̀rẹ̀ iṣẹ́ adìyẹ tí mo kọ́kọ́ sìn. Ẹ sì wà lẹ́nu iṣẹ́ ìjọba. Mo wà lẹ́nu iṣẹ́ ìjọba. Àárọ̀ kí n tó lọ, màá ti tọ́jú àwọn adìyẹ, èmi á ti tọ́jú wọn, àwọn ọmọ á ti kó gbogbo ìgbọ̀nsẹ̀ wọn, wọ́n á lọ dànù, àwọn náà sáré múra léèwé. So adìyẹ 200 nínú 3 yìí, mo ta 100 ní kékeré. Ìgbà tó di pọ́n dàgbà, mo gba ṣọ́ọ̀bù. Owó adìyẹ 200 yìí wọ́n ti fẹ́ máa yé, mo lọ tà wọ́n, òun ni mo fi sanwó ṣọ́ọ̀bù tí mo tún fi bẹ̀rẹ̀ aṣọ títà mi. So mo sì tà á títí tí mo fi fẹ̀yìntì lẹ́nu iṣẹ́. Òkú tó di pé ọgọ́ta ọdún àbí? Mi ò pé ọgọ́ta ọdún, mo rìtáyà voluntarily ni. Mi pé ọgọ́ta. Ìgbà tí làlúrí contributory tó dé, òun ló jẹ́ kí n rìtáyà. Mo sì ní ọdún 6 gbáko tó yẹ kí n lò ní ẹnu iṣẹ́ kó tó di pé mo rìtáyà ní 2012 yẹn. So làlúrí àwọn olè, àwọn ni wọn jẹ́ kí n ta aṣọ yẹn mọ́. Inú ọjà Àgbọ̀nà ní ṣọ́ọ̀pù mi wà. So wọ́n kó gbogbo ṣọ́ọ̀pù mi pátápátá, ṣùgbọ́n gẹ́gẹ́ bí bọ́lọ́run ṣe dá mi, mi ò jẹ́ kó sún mi, jẹ́ kó rẹ̀ mí. Mo tún pàkìtì mọ́ra, mo tún bẹ̀rẹ̀ ẹni sọ̀rọ̀. Lẹ́yìn tí mo fẹ̀yìntì, ó kù bí oṣù mélòó tí mo máa fẹ̀yìntì ló lè kó ṣọ́ọ̀pù mi. Téèyàn bá dẹ̀ fẹ́ fẹ̀yìntì, èèyàn máa múra ìfẹ̀yìntì. Mo gba owó ní bank ní GT, mo lọ fi kó ọjà, mo gbà ní cooperative tí mò ń ṣe lẹ́nu iṣẹ́. Dádì náà bá mi yá ní club wọn, mo rán ọjà sínú ṣọ́ọ̀pù pé tí n bá tiẹ̀ fẹ̀yìntì, omi ò ní mọ àlá. Wọ́n ní rírò ní tènìyàn, ṣíṣe ní ti Ọlọ́run ọba. Èmi múra wípé mo ti fẹ́ fẹ̀yìntì gẹ́gẹ́ bí olùkọ́, àmọ́ bùkátà ṣì wà ńlẹ̀. So àmọ́ bá a ṣe rò kọ́ lórí. Kódà nígbà tán kó ṣọ́ọ̀pù mi tán, gbogbo aṣọ tí mo lọ kó ní Kánò, tí mo lọ kó ní Ìbàdàn, tí mo lọ kó l'Èkó, tí ṣọ́ọ̀pù kún dẹnu, wọ́n palẹ̀ gbogbo ẹ̀ mọ́.
láì ṣẹ́kù nǹkan kan wọn kan lè bá mi gbálẹ̀. adúpẹ́ mi ẹlẹ́yìn náà rè lónìí. bẹ́ẹ̀ ni àmọ́ torí pé Ọlọ́run dá mi dáa tí ò dá mi lọ́lẹ tí mi ò dẹ̀ fi ohunkóhun tí mo bá ní ṣe ìgbẹ́kẹ̀lé mi inú Ọlọ́run òun ni ìgbẹ́kẹ̀lé mi wà. So mo ní tán Olúwa ó ṣé o ẹrù ṣọ́ọ̀pù náà kó wọn gba ẹ̀mí mi mo dẹ̀ dúpẹ́ tí ìṣe àwọn ọmọ mi ló lọ jalè tí sì ṣe mi bí mo tún ṣe mo gba kámú nìyẹn mo tún bẹ̀rẹ̀ sí ní tún ṣe àwọn òwò pẹ́pẹ́pẹ́ míì títí mo tún lè fi rí owó kójọ láti ṣe òwò adìyẹ èyí tó gbé mi sókè lọ́jọ́ sí. So òwò adìyẹ yẹn òun ni mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. a dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run ojú tó rí ibi tí ò fọ́ èrè náà ni èrè tó ju yín rí lọ́wọ́ báyìí ẹ máa rí lọ. Àmín. lórí àwọn ọmọ Àmín. lórí aya ọmọ lórí ọkọ ọmọ lórí àwọn ọmọ ọmọ àtọmọ ọmọ ọmọ Àmín. lágbára ní ọwọ́ Ọlọ́run. ẹ jẹ́ ká wò báwo ló ṣe máa rí lára yín tá a bá wà àwùjọ tí ẹ bá rí àwọn obìnrin sí i tó jẹ́ pé wọn ò níṣẹ́ lọ́wọ́ tàbí wọn ò níṣẹ́ sí tó jẹ́ pé tọkọ náà ni wọn ò ròmìrò yẹ fún lé lórí. Kì í ṣe nǹkan tó dáa rárá o èmi ò tiẹ̀ lè ṣe é torí mo máa ń sọ mo lẹ́ni tó bá mọ owó ná ó gbọ́dọ̀ mọ iṣẹ́ ṣe. Tí obìnrin tó bá ní tọkọ ló ń jókòó dè tó bá di pé bóyá ó sáfẹ́rẹ́ díẹ̀ lọ́wọ́ ọkọ ìyà á jẹ àwọn ọmọ nǹkan tó bá rí ló máa jẹ wọn ní jẹun ohun tó bá wù wọ́n. So kì í ṣe ohun tó bójúmu rárá fún obìnrin láti jókòó tẹ́tẹ́rẹ́ gẹ́gẹ́ bí àwọn Yorùbá máa ń pè lórúkọ tí mi ò fẹ́ sọ lórí atẹ́gùn pé ó kàn jókòó lásán náà ni lẹ́yìn kóhun àtọkọ kan wọlé kó jáde kò níṣẹ́ kò lábọ̀ ìyẹn ò dáa tó rárá kì í jẹ́ kéèyàn lè tọ́jú ọmọ bó ṣe wu èèyàn pàápàá iléèwé téèyàn bá mọ́ ọmọ lọ gbogbo ojúṣe tó yẹ kán ṣe tí bàbá nìkan ò bá lè ṣe tí ìyá ò ní oore ọ̀fẹ́ àwọn ọmọ yẹn wọ́n á sọ́fà bẹ́ẹ̀nirú obìnrin bẹ́ẹ̀ tó bá ṣáfẹ́rẹ́ àti tasẹ̀ àgẹ̀rẹ̀ kì í ṣòro fúnrú wọn. tó bá sáfẹ́rẹ́ fọ́kọ àti tasẹ̀ àgẹ̀rẹ̀ fáwọn obìnrin yẹn kì í ṣòro fún wọn. ẹ sọ̀rọ̀ ń pa ìdílé o lẹ́yìn pé ní bàbá náà ṣèrànwọ́ nígbà kan láti ṣèpò jọ yáwó kẹdókòwò kó tó di pé àwọn fìríǹdì ọ̀kẹ́ àlọ́kó ló ń kígbe ó di máa dúpẹ́ pọ́ dayọ̀ lónìí. Olúwa ṣeun Olúwa ṣeun. ọdún wo lẹ ṣègbéyàwó bóyá ìrìn àjò gbéyàwó ṣe rí fún láti gba àwọn èwe àwọn ọ̀dọ́ ìsìn ìtànjábílẹ̀kọ nímọ̀ràn. ẹ ṣé púpọ̀ mo ṣe ìgbéyàwó ní ọdún 1982 25th February 1982 ni mo ṣe ìgbéyàwó ẹ̀yẹn ìgbéyàwó registry ní Màpó nìbàdàn láti ṣe ṣùgbọ́n torí pé ìbejì ni ọkọ mi àwọn méjèèjì wọ́n gbọ́dọ̀ gbéyàwó papọ̀ lọ́jọ́ kan náà nígbà tó tún di 1983 àwa mẹ́rẹ̀ẹ̀rin a ṣẹ̀ wá lọ ṣe church wedding ní 17 December 1983 látìgbà tí adẹ̀ tí chọ́ọ̀chì kan náà ni ẹ̀yin òbí méjèèjì ń lọ ni àti ẹ̀gbọ́n táwọn bàbá pé catholic ni. Anglican làwa méjèèjì ní àwa ìyàwó méjèèjì. ṣé church kan náà sì ni. church kan náà ni ọmọ ìlú kan náà jọ ni wá so ó jẹ́ kó rọrùn èmi ni ìbá fẹ́ má rọrùn fún torí Ìbàdàn làwọn òbí tèmi wà ṣùgbọ́n wọ́n gbà pé kí gbogbo wa ká wá sí ìlú Ìbòkun láti wá ṣe nígbà tá a dẹ̀ ti ṣe rẹ́gísítírì náà àti ń gbé pẹ̀lú lọ́kọláya àti ń tẹ̀lé ọkọ wa lọ Catholic so àkọ́kọ́ lọ Anglican láàárọ̀ níbi aago 10 àkọ́kọ́ lọ ṣe ìgbéyàwó l'Anglican nígbà tí a kúrò ń bẹ̀ a tún darí sí Catholic lọ́jọ́ kan náà láti wá ṣe blessing of marriage ní Catholic Church ó jẹ́ bí ìrìn àjò ti ìgbéyàwó bó ṣe rí nìyẹn ọjọ́ náà ọjọ́ tó dùn tó lárinrin ni aago 6:30 la tó kúrò ní reception níbi tí Ọlọ́run kẹwàá dé then láti ìgbà tí adẹ̀ tí wọ́n fẹ́ra
Mi ò lọ́jọ́ lórí lọ títí nígbà tá a ṣègbéyàwó. ẹ̀tọ́ ni ọdún mélòó ń gbà. ṣùgbọ́n mo ní ìrírí ọmọ ogún ọdún ni mí nígbà tí mo gbéyàwó. àwọn èèyàn sì máa sọ pé ó yá jù. Ìdí ni wípé kí ni kí n ṣe sọ, ẹnu mi dáńtọ́, ìrírí mi náà dẹ̀ fi hàn. Kì í ṣe pé bóyá èmi ni mo ti ṣe tán, àmọ́ bàbá ti ṣe tán. ẹ sì sí níwèé ẹ̀rí lọ́wọ́ ń gbà náà. bẹ́ẹ̀ ni so nígbà tán dẹ̀ láwọn ti ṣe tán pé kí n má wọ̀rí tó bá kù màá kà á. Mo ní kò sí, Ọlọ́run sì fún wọn ní oore ọ̀fẹ́ láti mú àdéhùn ṣe bó tiẹ̀ jẹ́ wípé kò rọrùn rárá. So mo kéré níye nígbà tí mo ṣe ìgbéyàwó, ṣùgbọ́n ìrírí mi ó ju ìrírí ẹni tó ti lo 30 ọdún nínú ìgbéyàwó lọ. So eléyìí ràn mí lọ́wọ́ púpọ̀ láti lè kojú ìṣòro àkọ́kọ́. kí ni ìṣòro àkọ́kọ́ yìí? láti lè jẹ́ káwọn èèyàn bù wọn lómi ọgbọ́n yìí. ìṣòro àkọ́kọ́ ni wípé ìdílé tí mo ti wá ó yàtọ̀ sí ìdílé tí ọkọ mi. Ìdílé tiwa àtàpátá dìde ni wá, ṣùgbọ́n àtòṣì. ọ̀làkùnságbé. bẹ́ẹ̀ ni ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé nǹkan tí àwọn olówó ń gbé ṣe àwa náà ń ṣe, ó kàn jẹ́ pé a ń láti tiraka ní tiwa. Ni irú ẹ̀gbọ́n tèmi tẹ̀lé boarding house ni màmá mi fi sí ní Odùduwà college. Ó ní mo ṣe sọ pé ààlà a sì ṣe agbe. yóò pọ̀ ibi òsè parí. So gbogbo ọbẹ̀ tí àwọn dẹ̀rẹ́ bàbá wọn kàwé, ìyá wọn kàwé, iṣẹ́ ìjọba ni àwọn òbí wọn méjèèjì náà ṣe tán fi fẹ̀yìntì. So bí mo ṣe kọ́kọ́ wọbẹ̀, ojú tí ọ̀pọ̀lọpọ̀ fi ń wò mí ni pé ìrírí wo ni mo níwọ̀n mọ bí Ọlọ́run ṣe kẹ́ mi nínú bọ́lọ́run ṣe dá mi àti ìrírí mi ní gbogbo ìgbà tí mò ń dàgbà. So wọ́n fi gbogbo ara rẹ́kọ̀n pẹ̀lú mi nígbà tá a kọ́kọ́ gbéyàwó. So but èmi dojúkọ ìtọ́jú àwọn ọmọ mi àti iṣẹ́. Ìgbòdẹ̀ fi máa tó bí ọdún bíi mélòó, wọ́n wá rí mọ̀ ẹ́ pé ọmọ yìí ó ní làákàyè, kì í sì ṣe ọ̀lẹ. So mo scale ọdún tàkọ́kọ́. Ọdún tẹlẹ́ẹ̀kejì ni pé àwọn ọmọ ìyá ọkọ mi wọ́n use mọ́ ìyá wọn gan títí mọ́ ọkọ mi. So ọ̀pọ̀lọpọ̀ decision àwọn àti ìyá wọn náà máa kọ́kọ́ take. Àmọ́ nígbà tí gbogbo nǹkan ń lọ, àwọn náà wá rí mọ̀ pé ọmọbìnrin yìí tí ń bá fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹ̀ á jẹ́ kí ìrìn àjò mi kó sáré. ẹ̀yin ìyá kọ ẹ máa gbọ́ o, ẹ̀yin ìyàwó ẹ máa gbé tò yìí, ẹ máa bọ̀rọ̀ yín bọ̀ màmá. Ìyá ọkọ mi, mo mú wọn gẹ́gẹ́ bí ìyá. Mo mú ìyá ọkọ mi gẹ́gẹ́ bí ìyá. Mi ò bínú wípé àwọn àti ọkọ mi wọ́n sún mọ́ra. Torí pé mo mú ìyá ọkọ mi ní ìyá, mo kọ́ oríṣiríṣi ẹ̀kọ́ lára wọn. Mo dẹ̀ rò wípé kọ́kọ mi tó márì ọkọ mi ó jẹ́ age 31. 31. Bẹ́ẹ̀ ni 11 years difference ló wà láàrin wa. ká máa kí bàbá kú àgbà. So wọn ò sì fagbà rẹ̀ ń jẹ. wọ́n fẹ́ fi rẹ́ mi jẹ, ṣùgbọ́n mọ̀ pé Ọlọ́run dé mi náà dá. So mo wò ó pé ìyá tó ti ń bá ọmọ ẹ̀ bọ̀ láti 30 ọdún ó lé kan mi ò lè déédéé jágbà lọ́wọ́ ẹ̀. Tó bá yá tí wọ́n bá mọ kí lèmi náà kárè, kí ni wọ́ọ̀tì mi, díẹ̀díẹ̀ wọ́n á máa padà sí ọ̀dọ̀ mi gẹ́gẹ́ bí ìyàwó tí Ọlọ́run ti sopọ̀ tá a ti di ọ̀kan náà. A kì í ṣe méjì. Pẹ̀lú ògo Ọlọ́run wọ́n padà. àwọn ń kọ́ báyìí. Màmá ti lọ sùn. Ọlọ́run fọ̀rùn kẹ́ wọn. ẹja wo àwọn obìnrin ìwòyí wọn ì fẹ́ báyà kọ́ léwu, omi àmọ́ gbàdúrà pé kí ìyá kọ́kọ́ sọdá káwọn ò tó di
ẹ ti ń relé ọkọ. ẹ já wo ìbáṣepọ̀ láàrin àwọn ìyàkọ àti ìyàwó láyé ìjọ́un àti sìn. Nígbà títí wa ò nígbà tèmi, èmi gba ìyá ọkọ mi gẹ́gẹ́ bí ìyá láti ìbẹ̀rẹ̀ títí dé òpin. Wọ́n rí mi bí ọmọ, ìyá rí mi bí ọmọ. Àrígbà kan máa sọ fún mi wípé gbogbo ọkùnrin kan náà ni wọ́n o títí mọ́ bàbá tó bí ẹ o. Kọ́ ìwòkọ́ṣe wọn, so pẹ̀lú ìtọ́nisọ́nà wọn àti tèmi náà, àwọn tí mo ti gbọ́dọ̀ wọn, mo ti gbọ́dọ̀ ìdílé bíi 5 kó tó di pé mo marry, so mo ti mọ bí ìdílé bó ṣe rí. So irú ìyá ọkọ mi àti ẹ̀ ní ìṣòro ní wọn ò jà látàárọ̀ dalẹ́ rí. Mo mọ size bàtà wọn, mo mọ̀ pé quality náà máa ń lò. Ní ayé ìgbà tí nǹkan níyì, bàtà tó jẹ́ pé mo lè rà ní 150,000 sẹ́yìn, tá a bá convert owó yẹn màá rà fún wọn. Màá ní màmá, bàtà tí mo bá yín rà rèé, nǹkan tí mo bá yín rà. Ìgbà tí mo láǹfààní tí ò sí wàhálà kankan mọ́. Àmọ́ tán bá wá ní ọjọ́ tí inú èèyàn tó bàjẹ́ jù, ó ní lẹ́yìn tá a gbéyàwó tán, ó kàn di òru ní dédé aago 12. Mi síìkì tẹ́lẹ̀, mo kàn ṣàìdé rí pé orí fífọ́ bẹ̀rẹ̀ bí ìgbà tán bá ń lu ọmọ owú lórí mi láti aago 12 òru títí di aago 3 òru. Tán fi gbé mi lọ hospital, tán fi ṣe wọ́n lóògùn irọ́ kò lọ. Mo wá gbọ́ ohun yẹn tó sọ wípé kí ló wá. Kí lẹ wá délé ọkọ? Bẹ́ẹ̀ni, kí ló wá tí mo gbọ́ yẹn, mo kàn bú sẹ́kún ni. Bíi wípé kí n kó ẹrù kí n jáde. Tó náà ti rọ́dọ̀ ọ̀la ni. Àmọ́ torí wípé kí n tó wọnú ìgbéyàwó yẹn, mo ti sọ wípé mi ò ní lọ́kọ méjì, mi ò sì ní kọ ọkọ. So mo tún pe ayọ̀ sínú ọkàn mi. Ìjọ́ yẹn ni inú mi bàjẹ́ jù. Ìbímọ ń gbà yẹn. Mo ti bímọ, mo ti bí ọmọ kan nígbà yẹn. So ìjọ́ yẹn nínú mi ló bàjẹ́ jù. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo tún rí ayọ̀ náà nínú ilé ọkọ. So ìjọ́ tí inú mi wá dùn jù, ìjọ́ tí inú mi dùn jù, òun ni ìgbà tí Ọlọ́run bá mi sọ̀rọ̀ wípé òun ti fi àyè gbà mí pé kí n tújú ká. Èmi nìkan ni mo gbọ́, èmi ni mo gbọ́ tàkọ́kọ́, èmi náà ni mo tún gbọ́ tẹ̀kejì. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àwọn ọmọ ń kọ́. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run fi ọkùnrin, ó fi obìnrin ta wá ní ọrẹ. Ògo fọ́lọ́run, mo ní ọkùnrin 3, obìnrin kan. Wọ́n ti wá di ká sọ pé obìnrin tó rán máa di obìnrin 3 náà pa, obìnrin 3 mọ́ ẹyọ tí bí ó jẹ́ obìnrin 4. Then ọkùnrin náà wọ́n ti di 4. Wọ́n di 8. Bẹ́ẹ̀ni. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. So mo lọ́kùnrin 4, mo lóbìnrin 4. Ọlọ́run ṣeun, kò ní dàrú lágbára lọ́wọ́ Ọlọ́run. Kẹ́ ẹ tó fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ọba, ẹni pé iṣẹ́ olùkọ́ ni èdè Gẹ̀ẹ́sì lẹ́yìn láàyò. Ìfẹ̀yìntì ní ipò wo lẹ fẹ̀yìntì lé lórí? Mo fẹ̀yìntì gẹ́gẹ́ bí igbákejì olùkọ́, ṣùgbọ́n wà ń bẹ̀. Igbákejì olùkọ́ àgbà. Olùkọ́ àgbà nílé ìwé girama. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n tó wà ń bẹ̀ ni wípé ní àkókò yẹn ó ṣeé ṣe kó ti yí padà o. Bí ìgbà tí wọ́n lọ ń lo ẹsẹ̀ tí wọ́n ń tó láti fi di principal, láti fi di VP. Àwọn tí mo senior even by 5 years wọ́n ń lọ, àwọn láwọn ti gbàwé VP. Mo lémi ò ní lọ lọ́bì. Ó ní bọ́n ṣe ń tó ń gbà tá a bẹ̀rẹ̀ iṣẹ́. Wọ́n mọ iye àwa tá a wà ní level báyìí, tó bá kàn mí wọ́n á ránṣẹ́ sí mi kí n wá gba lẹ́tà mi. Ṣùgbọ́n pẹ̀lú level 15 tí mo ti retire, vice principal ni mí.
ṣùgbọ́n mi ò lọ lọ́bì mi ò lọ gbà. àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ẹ jáwé principal 2 náà kọ sórí last promotion ṣùgbọ́n mi ò gba lẹ́tà pé we have posted you to iléèwé báyìí. tó àdúpẹ́ ẹ jáwé ètò ẹ̀kọ́ gbà ní ètò ẹ̀kọ́ ọ̀sìn ká tó kí àwọn ará ilé. kò tí ì sí yàtọ̀ púpọ̀ láàárín àkókò tí mo ṣiṣẹ́ àti ìsìn. ìdí tí yàtọ̀ púpọ̀ ò dẹ̀ ṣe sí ni pé wọ́n ti kí òṣèlú bọ ẹ̀kọ́. òṣèlú tán kì bọ ẹ̀kọ́ yẹn wọ́n kàn hand over fúnra wọn ni kò tí ì sí yàtọ̀ púpọ̀. wọ́n sì ń lo ẹsẹ̀ láti gba promotion. wọ́n sì ń fi ẹ̀kọ́ ọmọ ṣe bó ṣe wù wọ́n. ká dúpẹ́ lọ́wọ́ ìjọba Adémọ́lá Adélékè. ó dà pé tiẹ̀ yàtọ̀ báyìí. kọ́lọ̀ ń jẹ́ kí nígbà tó bá lo ọdún mẹ́jọ ẹ̀ ẹni tó bá máa mọ̀lé lórí kóun náà kó mọ ohun tó dáa. 2026 wọn là á dìbò mi. bẹ́ẹ̀ ni wọ́n wà lágbára Ọlọ́run. wọ́n sọ ní bí ọ̀sẹ̀ tó kọjá pé ìpínlẹ̀ Ọ̀ṣun ni nọ́mbà 7 nínú NECO. kò déédéé rí bẹ́ẹ̀. ìdí tó fi rí bẹ́ẹ̀ ni wípé téèyàn bá ti ń sanwó olùkọ́ déédéé tẹ́ ẹ fi olùkọ́ lọ́kàn balẹ̀ láti kọ́ ọmọ ó di dandan àwọn máa ṣe dáadáa. wọ́n gba olùkọ́ wọ́n sì tún gba olùkọ́. ìdí tí mo fi sọ pé wọ́n gba olùkọ́ wọ́n tún gba olùkọ́ rí àwọn tó yẹ kó ti fẹ̀yìntì bí àwọn olùkọ́ àgbà àwọn tó ti lò 30 years wọ́n pè wọ́n padà. àwọn ọ̀dà àwọn ọmọ kéékèèké tọkọ wọn fẹ́ ṣòwò. èmi lè sọ yẹn àmọ́ ní tèmi àwọn náà mọ ohun tó pé wọn. nígbà tí mo wà ní primary school a ní àwọn contract teachers tó ń kọ́ wa. àwọn headmasters tó bá ti fẹ̀yìntì àwọn náà máa ń kọ́ primary 1 àwọn náà ń kọ́ primary 2 so contract staff ó ti wà láti in the 60s kì í ṣe pé ó ṣẹ̀ṣẹ̀ wà. at the expense of young graduates. so ìyẹn nìkan ló yẹ ká fi ojú àgbà wò. ẹ̀sùn ká dé yẹn tá a bá ṣẹ́ dé ó yẹ ká lè fi àdàgbà ẹ̀ lé ọmọ lọ́wọ́. ẹ gba àwọn obìnrin nímọ̀ràn kí wọ́n de aya rere ìyá rere. mo fẹ́ gba ẹ̀yin obìnrin ẹlẹgbẹ́ mi nímọ̀ràn wípé ilé ọkọ ilé ibi tí èèyàn ti ń ní sùúrù ni ibi tó ti ń ní ìfaradà ni ibi tó ti ń tọ́jú ọkọ tọ́jú ọmọ ni kì í ṣe ọbẹ̀ tó bá gbé fọ́kọ lódidi ọ̀sẹ̀ kan irú ẹ̀ náà ló tún máa gbé fún lọ́sẹ̀ tó ń bọ̀ ó gbọ́dọ̀ mọ kí ni ọkọ rẹ̀ fẹ́ tọkọ ẹ bá jẹ́ onínú fùfù inú tiẹ̀ gbọ́dọ̀ rọ̀ ó gbọ́dọ̀ sọ pé ọkọ náà ni kó ṣe gbogbo ẹ̀ ìwọ náà gbọ́dọ̀ bẹ apá ẹ̀ níṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin òde òní gbogbo wọn ló tiẹ̀ ń ṣiṣẹ́ torí pé àwọn ọkọ gan-an wọ́n ń gbìyànjú so àwọn obìnrin náà ń ṣiṣẹ́ so mo gbà wọ́n nímọ̀ràn ẹ tọ́jú ọkọ ẹ tọ́jú ọmọ ẹ kó ẹbí ọkọ mọ́ra ẹ kó ẹbí tiyín náà mọ́ra níbi tí agbára yín mọ́ ni kì í ṣe nípa owó gbogbo ẹ̀kọ́ ni owó ẹ fi owó bá ọkọ lò ẹ fi owó bá ọmọ lò ẹ sì jẹ́ kán mọ ipa yín nínú ìjọ tẹ́ ẹ bá ń lọ. ṣé káwọn ọmọ tọ́jú ara wọn. ìyẹn gan-an ó di kókó ó ṣe kókó ọ̀rẹ́ èèyàn number 1 ọ̀rẹ́ ara èèyàn ó lè yàn fúnra rẹ̀ my best friend is myself ọ̀rẹ́ mi àkọ́kọ́ òun ni ara mi tí mi ò bá ní okun kò sí bí mo ṣe fẹ́ tọ́jú ọkọ so a gbọ́dọ̀ tọ́jú ara wa. Chinedu Toyelese àti David Ayọ̀wálé ní Ṣẹ́gun Mákindé kí wàá wípé ìpàdé tó di jọ́mì ọjọ́ rẹ̀ èrè o.